wọ́n ti tilẹ̀kùn Mẹ́kà o. Ààbò ẹ̀kọ́ ní ń bẹ lórí ẹni tó bá sọ̀rọ̀ pé mọ́sáàsì àkọ́kọ́ pé Ṣàngó lọ́kọ́ nílùú Ọ̀yọ́. Ààbò ẹ̀kọ́ ní ń bẹ lórí ẹni bẹ́ẹ̀ kì í sọmọ kóòtù òjì. Àpèrè Ọọ̀ni mo ti sọ rí, mo ní Ọọ̀ni kì í sọba, òrìṣà ni. Àpèrè yẹn orí ìtẹ́ yẹn Ọbàtálá ló ní. Bó ṣe wá jọ́ Ọbàtálá, Ọ̀rúnmìlà ti pín, ìtàn ti pín. Wọ́n ní kábíyèsí aláṣẹ, igbákejì kíni, igbákejì ọba. Ẹ wá dúró gbogbo rẹ̀ tí wọ́n ṣe fún yín, ayé ń ṣe dànsáàkì fún yín. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, dànsáàkì tí wọ́n ṣe fún yín kí lẹ tún wárí mọ́sálásí tẹ́ ẹ sọ pé ẹ lọ rí kírun ẹ lọ rí dúpẹ́. Ẹ tún dẹni tí ó jókòó táwọn àfọwọ́ sọ̀rọ̀ àǹdí rẹ̀ wọ́n á máa sọ pé àwọn ń ké fatia àbí sẹ́ gbogbo tí wọ́n ń ké náà kí wọ́n ti tú. Ìbàjẹ́ pàdó àbá máa ń gbà tá a wá gbẹ́kẹ̀lé àdúrà pé là ń gbà la fi ń survive lórílẹ̀ Nàìjíríà. Ebi Mẹ́kà tí wọ́n ti lọ rí gbàdúrà tí wọ́n tún pè ní àṣẹ ebi ní tilẹ̀kùn bẹ̀kún ọgbọ́ wà mọ́. Irú àkókò ìkọ́ ló yẹ ká máa ṣe gbogbo ìrégbè là ń ṣe tá a bá mọ̀. Ìkíní mọ̀tàn èkejì mọ̀tàn ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin òpìtàn alẹ́ Ẹ̀fẹ̀ ẹ̀yin òpìtàn alẹ́ Ọ̀yọ́. Ìlú Ọ̀yọ́ gan nígbà àjímìjì ṣé wọ́n ń jọba ń bẹ̀ ni? Nílùú Ọ̀yọ́ nígbà àjímìjì nígbà ìpilẹ̀ṣẹ̀ ṣé wọ́n ń di ọba níbẹ̀ ni? Ṣé bí ọlọ́yọ̀ lẹ̀ ẹ́ jẹ? Ẹ̀yin Ọ̀yọ́ gbogbo apáta Ọ̀yọ́ lèmi náà o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó jẹ́ pé wọ́n ń pera wọn lọ́mọ Ọ̀yọ́. Gàǹbàrí ló bí wèrè. Ọmọ Ọ̀yọ́ ni mí, ọmọ Ọ̀yọ́ ni mí. Ọ̀ràn tí pé obì góró ni bàbá rẹ̀ kiri débẹ̀ ni tó fi lọ sọ́ra rẹ̀ dánmọ́. Ibi tèmi ò rújú o, ìbí mi ò rújú. Tó bá jẹ́ pé lótú fẹ̀ ni, tó bá jẹ́ pé ilé Ifẹ̀ tá ti wá ni, èmi lọ́mọ ṣẹ̀rú àtètè kọ́kàn ọmọ elépo sẹ́sí orí ẹbọ. Bádìí ọba ti sí owó ẹbọ ní ọ̀gá. Oríkì mi tí mo mú jáde hùn nílùú Ilé Ifẹ̀ hùn ó túmọ̀ sí pé ń ẹ sọmọ Gàǹbàrí ń ẹ ṣe tápà ń ẹ ṣe jìnnà. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé kì í sọmọ wa, ṣùgbọ́n nígbà tí àwọn bàbá rẹ̀ dé tó jẹ́ pójú ọmọ pọ́n wọn tí wọ́n sọ pé lágbájá kó o tó bímọ o eégún báyìí lẹ́sẹ̀, eégún nìkan ni ọmọ rí tọ́ka sí péran rẹ̀ ló lé eégún. Kò ní sọ pé eégún táwọn ní nítorí kí ìpọ́njú àwọn olè bá ṣe dẹ̀rọ̀ lọ́nba bá àwọn ṣe sẹ́ nítọ́ sọ wọ́n dọmọ Yorùbá ojú bá ń lọ ibi títan rẹ̀ ó pin sínú. Bẹ́ẹ̀ bá ní kí ló fi jọmọ Yorùbá yóò sọ pé eégún làgbé ńlẹ̀ bàbá wa. Gàǹbàrí ló bí wèrè. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọlọ́bàdé àbí ká kún fúre káwọn bàbá tá a ní tí wọ́n jọba fún wa kí wọ́n jọba tó ṣe é mú yangàn. Ìkíní kejì èwo lọ́kàn wá ti balẹ̀ lé wọn lórí ládùúgbò gbogbo tílẹ̀ wọn rí lẹ̀ kóòtù òjìrè. Wọ́n ń pọmọ, wọ́n ń pàyà, wọ́n ń para, wọ́n ń pojúlùmọ̀. Àwa ń jà àságbà. Ẹ̀yin ará Ọ̀yọ́, ẹni tí bá ti ń wọ ẹni tí bàbá rẹ̀ jẹ lówó tí ó bá sinmi ó náà pàdé ẹni tí bàbá tiẹ̀ náà jẹ lówó. Ẹ má jù kò sórù lè mọ́ kó nílé ọmọ bá a ṣe fọhùn. Àwa nìkan kọ́ la mọ̀ tán. Oníkálukú wa àwa fẹ́ máa ṣe mọ́dá kí ọba tuntun tọ́sẹ̀ góróyè kó lè bá a sọ pé lágbájá ń bẹ lẹ́yìn mi. Bàbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Àárín ọdún 10 ogún ọdún gbọ́mọ ènìyàn bá padà lẹ́yìn èèyàn ò ní mọ̀. Ẹ rántí pé lọ́jọ́ táwọn èèyàn pé bìbà léyìn lórí tẹ́ ń wo wájú tẹ́ ń wẹ̀yìn tẹ́ ń rí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn kan ń bẹ nínú ilé kì í ṣe pé wọ́n fẹ́ràn yín ni wọn ò ṣe wá, ṣùgbọ́n wọ́n ń dúró pé lágbájá goróyè ń bẹ nínú ẹni tí ì nífẹ̀ẹ́ sí o, torí pé wọn nífẹ̀ẹ́ sí yín ìní òjì kẹ́ tàwọn eléyìn lẹ́wò lẹ́fì mọ́ ṣe dáadáa. Ẹ ti wà nípò ọba, ẹ wá dúró gbogbo rẹ̀ tí wọ́n ṣe fún yín, ayé ń ṣe dànsáàkì fún yín. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, dànsáàkì tí wọ́n ṣe fún yín kí lẹ tún wárí mọ́sálásí tẹ́ ẹ sọ pé ẹ lọ rí kírun ẹ lọ rí dúpẹ́. Ẹ tún dẹni tí ó jókòó táwọn àfọwọ́ sọ̀rọ̀ àǹdí rẹ̀ wọ́n á máa sọ pé àwọn ń ké fatia àbí sẹ́ gbogbo tí wọ́n ń ké náà kí wọ́n ti tú. Ìbàjẹ́ pàdó àbá máa ń gbà tá a wá gbẹ́kẹ̀lé àdúrà pé là ń gbà la fi ń survive lórílẹ̀ Nàìjíríà. Ebi Mẹ́kà tí wọ́n ti lọ rí gbàdúrà tí wọ́n tún pè ní àṣẹ ebi ní tilẹ̀kùn bẹ̀kún ọgbọ́ wà mọ́. A jẹ́ pé kúrakúta alágbẹ̀dẹ kò júlé arọ́ lọ. Wọ́n ní wọ́n mọ̀ wà Mẹ́kà mọ́ ó pin. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, ẹ má jẹ́ káwọn ènìyàn ẹ má jẹ́ kí wọ́n dá ọ̀tẹ̀ ìjà sílẹ̀ láàrin ẹ̀yin àti Ọọ̀ni. Gbogbo wọn ti jọ ń jà láti Canada. Kí lẹ fẹ́ nígbà tẹ òpin ibi tẹ́ ń fẹ́ láyé ẹ ti débẹ̀. Òpin ibi tẹ́ ń fẹ́ láyé kí lẹ tún fẹ́ jẹ kí lẹ tún fẹ́ dà. Àpèrè yẹn bẹ́ẹ̀ bá ṣe ṣe rere tẹ́ ẹ bá gbébẹ̀ ṣe inú ó dìtàn tí wọ́n kọ nípa tẹ̀yìn. Mo fi ẹ̀mí mi búra
mo fi àpèrè Aláàfin mo fi búra ká ní bàbá wa ikú bàbá Ìyá Adéyẹmí Aláàfin wọn ò bá tí ì kú dèní tí wọ́n tún lọ́dún kan méjì sí kó tó di pé wọ́n kú ni bàbá ó declare ara wọn pé oníṣẹ̀ṣe làwọn pàwọn ò kírun mọ́ ẹ lọ rè dúpẹ́ ṣọ́ọ̀ṣì ẹ parí ẹ̀ sílé Ifá Ṣàngó nìyí o tí wọ́n bá ní Aláàfin ò ní bí ni ká máa tún wá ọlọ́ọ̀lọ́lá kiri nígbà Aláàfin ti bí ní tẹ́ ti wá dépò ìrìnàjò kí alẹ́ tó ń wá ká ọlọ́ọ̀lọ́lá lẹ̀ tó ń wá ká o ẹ má jẹ́ wọ́n dọ́tẹ̀ sílẹ̀ láàrin yín ògèdè gbogbo wọn lárí tẹni mọ̀ wí tí wọ́n fi àpáàdì bìrìkìtì wọ́n sì fi bo tiẹ̀ mọ́lẹ̀ wọn kálukú wà ń jáde wọ́n ń yọnu sọ Aláàfin Ọ̀yọ́ òun ló lórí aládé adé ètè wo ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwa Ọ̀yọ́ rèé ǹjẹ́ ọ̀ranyàn tá a lọ́jọba àkọ́kọ́ nílùú Ọ̀yọ́ yìí sófìrà rẹ̀ jẹ ni sóun ló dẹ́ra rẹ̀ ládé sóun ló múra ẹ̀wọ̀ pọ̀ bí ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí lọ́jọ́ tí ọ̀ranyàn jẹ inú ti sọ pé ẹ̀yin fẹ́. pé ẹ̀yin fẹ́ kọ̀ọ̀kan yín àwọn òyìnbó ni wọ́n bà nǹkan jẹ́ wọ́n bà nǹkan jẹ́ èyí tó fi wá yẹ ká jókòó kí àwọn tí wọ́n jẹ́ òpìtàn kí wọ́n jókòó àwọn babaláwo kí wọ́n jókòó káwa máa kífá láti máa fi yọ nínú ìtàn ẹ jáde ká gbé tàn ìrìn àjò kalẹ̀ torí wọ́n ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìtò gbé dání tó lérò pé tàn ní irọ́ ni onípópó ọmọ ọ̀ranyàn ni ọmọ ọ̀ranyàn tèwo ọmọ Odùduwà tèwo onípópó tẹ̀ ń sọ̀rọ̀ ọmọ Ọbàtálá ni onísàbíàbí kò tiẹ̀ wá tán mọ́ Oòduà tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ lù èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ìrìn àjò kan àpèrè Ọọ̀ni tó jẹ́ pé olú ni tó létà di Ọọ̀ni ó létà di ni o ẹ mọ iye ọba tó ti jẹ tó jẹ́ pé olú ni wọ́n sẹ́mi lọ́mọ tó yàn o tó pójú owó ọmọlúàbí ṣebí ni gbogbo apáta là ń kílèmù lẹ́nìí là ń sọ pé ajé àbí. a jẹ́ pé bí ọba bá di Ọ̀yọ́ mú tó bá jẹ́ pé Ọ̀yọ́ ńlọba jó lórí ọba Ọọ̀ni ni ó fi jẹ àwa ń pìtàn àwa ń dorí ìtàn kodò là ń sọ pé alágbára ni ó wá láti fẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ọmọ ní ń bẹ ńlé ẹ̀gbọ́n ní ń bẹ níkẹ́ sóò nìkan wá lọ́mọ tó dá Olódùduwà yẹn bí àgbẹ̀ onìkan ló lágbára kó ní kálukú náà wá máa jàgbà ká máa fàgbà yín lágbà yẹn ká fi máa jàgbà láàrin ara wa pé lágbájá mo jù ọ́ lọ ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin alágbàdé ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́